káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo bí tó ń wò mí nínú ilé fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò. Orúkọ mi ni Lára Olúbọ̀. Lẹ́ẹ̀kan sí orin kan ló wá sí mi lórí nísìnyí. Orin ìkànnú àwọn olórin ẹ̀mí gbòógì tán lórúkọ dáadáa náà kọ mi. Orin yìí mo mọ̀ wípé ó máa bá èèyàn kan àbí èèyàn méjì sọ̀rọ̀ lónìí. Ìrẹ ni mo ní Ọlọ́run ẹlẹ́dàá mi o, tètè ṣe tèmi, dá mi lóhùn lásìkò tí ó yẹ mí. Nítorí wípé ìrètí pípẹ́ ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn. Ìrètí pípẹ́ ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn. Bí ìrètí bá fẹ́ pọ̀ jù, ó máa mú ọkàn ṣáko lọ. Tètè ṣe tèmi, dá mi lóhùn lásìkò tí ó yẹ mí. Ọlọ́run á ṣe tiyín ní àsìkò tó yẹ yín pẹ̀lú àṣẹ Èdùmàrè. Bàbá mi á ṣe tèmi ní àsìkò tó yẹ mí. Ọlọ́run á ṣe ti gbogbo wa pátápátá ní àsìkò tí òun fúnra rẹ̀ títẹ́ pé bàbá mi á gba gbogbo ògo, á gba ìyìn, á gba ọpẹ́. Ìdí tí mo fi kọ orin yìí ó máa tó yé yín o. Wíwá yín tẹ̀mí nínú ilé, ẹ bá mi ká lọ. Bàbá mi nínú Olúwa, dádì, ẹ káàbọ̀ sórí ètò. Adẹ̀kù sí mi ní. Ẹ kú ilé o, ẹ kú àsìkò gbogbo ẹ̀yin èèyàn tó ń wò mí. Ọdún yìí ó yàgò fún gbogbo wa o. Ojú ò ní tì wá o, a ò ní ṣàṣìdànù. Ohun gbogbo tó le kankan lọ́dún tó kọjá yóò dẹ̀ fún wa lọ́dún yìí lórúkọ Jésù. Dádì, àwọn èèyàn náà pè mí, náà ta mí lólobó. Lára Olúbọ̀, àwọn ń wojú Ọlọ́run fún ọmọ. Àwọn ti gbàwẹ̀, àwọn ti gbàdúrà. Ó ti wá tó pé ó ti sún àwọn ní ìsìn. Àti ẹlẹ́sìn Mùsùlùmí àti ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, gbogbo wọn máa ń pè mí lọ́lọ́kọ̀ òjọ̀kan. Dádì, kí ló máa ń fà á tí obìnrin àbí tí èèyàn tó àwọn tó ń wojú Ọlọ́run tẹ́ pé fún ọmọ tá máa gbàdúrà tá máa gbàwẹ̀ tí Ọlọ́run á dẹ̀ fún wọn ní mẹ́sẹ̀jì pé kó má wọ́rí pé òun ti ṣe o, pé òun ti dáhùn àdúrà tí ọ̀lẹ̀ ayò dẹ̀ tún wá ní sọ nínú wọn. Ṣé ká sọ pé mi ò tó sọ nǹkan tó mo fẹ́ sọ yìí pé nǹkan gbọ́dọ̀ jáde lẹ́nu mi nítorí pé bàbá mi ń bẹ láàfin rẹ̀ tó dẹ̀ ṣọlá. Ẹ ṣé. Ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ lónìí ni wípé Ọlọ́run ò ní sọ̀rọ̀ kó jẹ. Èyí ló mú wa gbé ìpàdé ńlá kan kalẹ̀ ní ọ̀dọ̀ wa fún 7 Thursdays láti agogo 7 àárọ̀ di agogo 10. Ọlọ́run ò kì í purọ́ mo ti ṣe sọ lẹ́ẹ̀kan. Bí Ọlọ́run bá sọ fún obìnrin wípé àdúrà rẹ gbà, ó ti lóyún, ó ti ní náà nìyẹn. Ṣùgbọ́n màá sọ ohun mẹ́ta fún yín lénìí tó lè ṣèdíwọ́. Ení, bí a bá lọ wo inú ìwé Daniel orí 13, orí 10 ẹsẹ̀ 13, a ó rí ń bẹ̀ wípé àdúrà Daniel ti gbà lọ́jọ́ kìíní ṣùgbọ́n Sátánì dè lọ́nà. Ó wá bẹ̀rẹ̀ sí ń gbàdúrà yẹn lọ́jọ́ kìíní gbà tí ò rí dáhùn àdúrà, ó bẹ̀rẹ̀ sí ní gbà títí ńgbà tó di ọjọ́ 21 ni Ọlọ́run wá lo ipá rẹ̀ láti clear ọ̀nà fún. Ọlọ́run lè sọ pé òun ti dáhùn ṣùgbọ́n kí nǹkan sì máa ṣèdíwọ́. Sátánì balógun pàṣẹ lè ṣèdíwọ́. Ení nìyẹn. Ìkejì nínú ìwé mímọ́ náà ni nínú ìwé Samuel. A ó rí mọ̀ yín pé Ọlọ́run ti sọ fún ìdílé Élì pé àwọn ni yóò máa ṣe àlùfáà òun títí láé. Ṣùgbọ́n nígbà tó dé oríta kan, àwọn tá a ṣèlérí fún wọn pa èèwọ̀ mọ́. Àdúrà ní èèwọ̀ o. Bí èèyàn bá sì ti rú àdúrà, téèyàn bá sì ti rú èèwọ̀, kì í jẹ́ kádùúrà ó gbà. Ẹ jẹ́ ń fún yín ní àpẹẹrẹ ọmọ kan. Nígbà tó wà ní secondary school, ó wá bá mi. Mo gba àdúrà fún. Olúwa ní kí n sọ fún pé kò ní problem ní school start, pé a pass fẹ̀ríngálá, pé a lọ sí university, higher institution a lọ dáadáa, pé ṣùgbọ́n o ní higher institution kó make sure pé òun ò jẹ pẹ́pẹ́yẹ o. tó bá ti jẹ pẹ́pẹ́yẹ ọ̀nà difficult fún o
ó wá ní òun kí lòun fẹ́ fi ṣe pẹ́pẹ́yẹ ṣe pẹ́ bí ọ̀rọ̀ ṣe lọ nìyẹn. Ǹjẹ́ ẹ mọ̀ yìí pé ó parí school ó ní ńgbà tí àṣírí wá tú láṣẹ tó mọ eléyìí ńgbà tó kù second to the last paper ìkan nínú àwọn hostel mate ẹ̀ ó lọ jí pẹ́pẹ́yẹ ńgbà tó jí pẹ́pẹ́yẹ wọ́n pa á ó jẹ ńgbà tó jẹ àwọn ọmọdé wa ń sọ̀rọ̀ lọ́jọ́ pé kí ilé tí ẹ̀ jẹ́ ó ní pẹ́pẹ́yẹ ni wọ́n tiẹ̀ ní kí má jẹ bó ṣe gbàgbé nìyẹn ṣáà ti jẹ́ ó ti jẹ́ náà nìyẹn ó dọjọ́ kejì olóhùn òkú ó dọjọ́ kẹta ó ní kò sí kankan jọ ǹjẹ́ àmọ́ pé ńgbà tó ṣe exam ó pass ńgbà tó pass tó wá kúkú á máa wáṣẹ́ ó wáṣẹ́ títí ibi tí Ọlọ́run ti gbọ́n ju ènìyàn lọ ǹjẹ́ àmọ́ pé ńgbà tó wáṣẹ́ a tún gbàdúrà fún Olúwa sọ pé òun ti ṣe é pé kò ní problem Ọlọ́run ò sì sọ fún mi mọ́ wípé ó ti rú òfin o ǹjẹ́ àmọ́ pé after ọdún 5 níbi tí Ọlọ́run ti sọ pé kó ìwọ náà lọ gbàwé ọjọ́ 7 kó ní kí Ọlọ́run kó ṣamọ̀nà ẹni tó ṣẹlẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ tó lálàá ló wá rántí pẹ́pẹ́yẹ pé òun máa jẹ pẹ́pẹ́yẹ ǹjẹ́ mọ̀ pé ìgbà yẹn láṣẹ ló abẹ Ọlọ́run torí pé kò sí ẹ̀ṣẹ̀ tó tóbi jù tọ́lọ́run kì í dáríjì ènìyàn ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ padà wá síwájú Ọlọ́run ǹjẹ́ mọ̀ pé láti ìgbà yẹn ni ohun gbogbo ti ń lọ déédéé bí ò bá rántí bí Ọlọ́run ò bá rán létí kó bí Ọlọ́run dé level yẹn ǹjẹ́ mọ̀ pé a máa wáṣẹ́ ṣáá ni ohun tí gbogbo èyí tá a dẹ̀ máa sọ pé àkó ohun tó kúrò ní secondary school náà ti sọ pé everything a máa ní everything tóun ṣe láyé òun ó ń rọ̀ ń lọ́rùn ó ń rọ̀ ń lọ́rùn ṣé ẹ mọ̀ púpọ̀ àwọn tán ń wojú Ọlọ́run fún ọmọ àwọn máṣe kan wà tán ti ṣe wọ́n ti lè rú èèwọ̀ àdúrà ń bì kan ẹ jẹ́ kí wọ́n ó jókòó kan ronú torí ìdí èyí ni program kan ṣe ń lọ lọ́wọ́ báyìí ní church wa every Thursday là ń ṣe kí ni àkòrí ọ̀rọ̀ náà pé tan ìmọ́lẹ̀ sí ya 2016 Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ti tún wọnú ọdún yìí tó tọ́ bó ṣe wọnú last year náà nìyẹn tí ò mú ìkankan jáde torí pé ó rìn nínú ọdún yẹn bọ̀ nínú òkùnkùn ló rìn ṣùgbọ́n tí Ọlọ́run bá lè tan ìmọ́lẹ̀ fún ọdún fún ènìyàn á lè sọ ọjọ́ tí wàhálà wà á lè sọ ìgbà tí ìdánwò wà á lè sọ òtẹ́wù wà á lè sọ ohun tó ti fara kó tẹ́lẹ̀ a ní ìdí ìmọ́lẹ̀ nínú ayé wa ní ọdún tuntun tí a wà yìí kí ìrìn àjò wa má bàa dàbí bí a ti ṣe lò lọ́dún tó kọjá kò sí tọ́lọ́run bá ti sọ pé mo ti fún ọ lọ́mọ everything tó máa fi ṣe lónìí tó máa fi ṣọmọ ìjẹ́ mọ̀ pé Ọlọ́run ti fún ewu kan tó wá wà ń bẹ̀ ni pé ìjẹ́ mọ̀ pé kò sí promise of God tí ò ní expiring date. Daddy. Yes. Kò sí promise of God kankan tí ò ní expiring date. Bẹ́ẹ̀ni. Oh. Ibi tí a ti gbọ́dọ̀ kíyèsára nìyẹn tí Ọlọ́run bá ṣe ìlérí olóòótọ́ lẹni tó ṣe ìlérí o ìwé Jacob ní a ò lè fi búburú dán Ọlọ́run wò Ọlọ́run dẹ̀ kì í fi búburú dán ni wò ṣùgbọ́n gbogbo promises pátápátá ló ní expiring date o òun ni èèyàn ò ṣe gbọ́dọ̀ fi ìgbàlà rẹ̀ dọ́là. Òun lẹ ti gbọ́ yẹn lẹ́nu bàbá mi ìránṣẹ́ Ọlọ́run alààyè bàbá mi Akínọlá Ibosiola wọ́n ní gbogbo nǹkan tí Ọlọ́run bá sọ fún yàn pátápátá ló ní expiring date o tó bá ní nǹkan kan tó ń wojú Ọlọ́run fún ọmọ ní ìlọsíwájú ìtẹ̀síwájú ní gbogbo ọ̀nà tọ́lọ́run sọ pé òun ti ṣe tó ò dẹ̀ tí ì rà mí á jẹ́ pé ó ní nǹkan kan tó òun ṣe tó fa àfàsẹ́yìn. Dádì báwo ni àwọn olóríire tó ń wò yín nulẹ̀ báwo náà ṣe lè darapọ̀ pẹ̀lú yín nínú ìpàdé àdúrà yìí. Níbi gbogbo tí olúkúlùkù èèyàn bá ti bọ̀ kàn dé Òṣòdì tó bá ti dé Òṣòdì kàn wọ bus tó ń lọ sí Ìkẹjà wọ́n á dúró ní Ládìpọ̀ bus stop tó bá ti dúró ní Ládìpọ̀ bus stop níwájú Zenith Bank ní bus stop yẹn wà ẹ̀yìn Zenith Bank yẹn ní church wa wà ó kọjú sí Owando filling station. Yeah, Subaru Street. Number 19 Subaru Haruna Subaru Street. Okay, àwọn tó bá ń bọ̀ láti Ìkẹjà ńkọ́? Gbogbo àwọn tó bá ń bọ̀ ní Ìkẹjà wọ́n á dó ní Zenith wọ́n á dó ní Ládìpọ̀ náà ni. Wọ́n á tó bá ń ti Ogun State bọ̀ wọ́n ti Alágbàdo bọ̀.
Ládìpọ̀ bus stop náà ti máa dúró níwájú Zenith Bank yẹn náà ní dẹ̀ ní Ládìpọ̀ bus stop. Ní ẹ̀wọ̀n àti wọ́n street yẹn ẹ̀yìn Zenith Bank yẹn ni. Nọ́mbà wo ni àwọn èèyàn lè pè yín sí? 08033473935. Lẹ́ẹ̀kan sí. 08033473935. Òun lẹ ti gbọ́ yẹn lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run alààyè bàbá tèmi Akínọlá Ibosiola. Mo mọ̀ pé pẹ̀lú àṣẹ Èdùmàrè tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀ tún rí dádì o, torí wọ́n ní nǹkan kan àbí méjì tí wọ́n máa tún bá wa sọ lórí ọ̀rọ̀ bí 2016 bó ṣe máa jẹ́ ọdún ìgbédìde, ọdún tá máa fi ní tí gbogbo wa máa fi ní testimony. Ẹ̀yin tẹ́mi nínú ilé jẹ́ ká lọ sílé agbára. Tí mo bá padà dé, èmi àti lóní groovy la máa wọlé dé. Ta ni groovy, ta ni gan? Ẹ kú dédé àsìkò.